ìbà 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 ọlọ́dún ọmọ ààrẹ ọlọ́run alápá ńlá tó solé ayé rókè níwọ̀n ẹ̀yà Júdà gbanigbani lọ́jọ́ táyé bá kọni sílẹ̀ àìkú àìsá olódùmarè ọlọ́run àgbà ọba tó ń ṣohun gbogbo ní tìyanu ẹ̀rù jẹ̀jẹ̀ ẹkùn ọkọ̀ fáráò alábẹ́nú àrùn sá sí òkè pààrà tí màá ń sọ lọ́rọ̀ ní dìdìrìn yàgò yájú ọkùnrin ogun àrí ìró àlá olódùn ọmọ ààrẹ ọba tó ń ṣohun gbogbo ní tìyanu olódùmarè ìbà rẹ o akọ́dá ayé ìbà rẹ ọlọ́run àgbà tó pàǹtẹ̀tẹ̀ sẹ́mọ̀ tí ò jábọ́ tó fìdí ayé sọlẹ̀ sórí omi tí ò sì lè yí rárá arúgbó ọjọ́ àdàgbà má tẹ̀pá àdàgbà mọ́ lo gíláàsì ní bàbá mi létí ọ̀fẹ́ mímọ́ lóde ọ̀run ọlọ́run àgbàlagbà ẹ̀kẹrin nínú náà lérú ẹ̀kẹta nínú túbú ṣe bóun lẹ̀kejì nínú kìnìún olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ọmú mi dìbò lẹ́nu pápá oko tútù ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́ ó tu ọkàn mi lára ó mú mi lọ nípa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́ gbẹ̀mí tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibì kan nítorí tí ìwọ wà pẹ̀lú mi ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n tù mí nínú ìwọ tẹ́ tábìlì ọdẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá mi ìwọ dà òróró lé mi àdìtú ọ̀rọ̀ lórí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ nítòótọ́ ire àti àánú náà ní ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbélé olúwa láé àti láéláé àmín. tó ìbà olódùmarè ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run ìbà àtẹlẹsẹ̀ tó dojú lélẹ̀ tí òun ìbà lẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alábòore tọmọ aráyé ń pè lálábòkà tó ilẹ̀ dákun mọ́kànjú gbé mi mèbè kàlùkàlù báyìí mo ṣe bọ́ lódùmarè mo ṣe bá àwọn tó lódùmarè gbélé ayé lé lọ́wọ́ ṣe mọ̀ pé lẹ́yìn ọlọ́run lóòótọ́ olódùmarè náà ló tún kù kò sẹ́lòmíràn lẹ́yìn ọlọ́run èmi àdìtú ọ̀rọ̀ a máa sọ̀rọ̀ kan máa sọ pé ẹ ń bá sọ pé òṣó lódùmarè ẹ dẹ́kun ẹ bá ń sọ fún tọ̀ ẹlẹ́mì àdìtú ọ̀rọ̀ ẹni mo sọ fún tọ̀ wọ́n ti pàdánù ọpọlọ olódùmarè ń bẹ àmì èèyàn náà tún wà tolódùmarè dá wa ó sì dá wọn kan pé ẹ máa jọba lórí àwọn kan èmi mo fi yín sípò bẹ́ẹ̀ ìyá ayé ẹ dákun ẹjọ́ máa jú mi ṣe mo sì bá yín àgbààgbà mo sì bẹ̀ yín tó jù mí lọ ìbá ọkùnrin ìbá obìnrin ìbá oyún inú ìbá àṣẹ̀ṣẹ̀ ìbí ìbá baálé eléyìí ìbá ìyálé eléyìí mo sì bá gbogbo yín ẹ dákun ẹ jẹ́ kí bàbá ọ̀sẹ̀ ẹjọ́ ojú mi ṣe gbogbo ẹ̀yin ìyá mi apọnmọ tẹ̀sẹ̀ ọmọ èé wọlé tẹ́ ẹ fọ̀dà pọnmọ mo sì bá yín o ẹ jẹ́ kí bà mí ọṣẹ ẹ̀yin ìyá mi bá a bá sọ pé àwọn ìyá tí ń bọ́ mọ́ sọ̀rọ̀ níbi tó ti ga àwọn ìyá mi ò sọ̀rọ̀ ǹgà àwọn tí ń bọ̀ mọ́ sọ̀rọ̀ níbi tó ti ga ni àwọn tó jẹ́ pé wọ́n wà lẹ́yìn èèyàn gbágbágbá báyìí bí ké mo sì bá yín o ìbẹ̀yìn sọ̀rọ̀sọ̀rọ̀ títí ń sọ káwà ọ́ tó sọ ìbẹ̀yìn tí ń sọ tá a jọ ń kọ̀wọ̀ ọ́ sọ ìbẹ̀yìn tí ọ̀tún máa ń sọ nígbà táwa ò ní sọ mọ́ ṣe mọ̀ pé ìgbà kan lọ ìgbà kan bọ̀ ni ẹnìkan ò lólé ayé gbó ilé ayé tá a wà yìí ẹ dákun mo sọ fún yín àfọwọ́gbà fi sílẹ̀ ní gbogbo kọ́wà wa tá a ti wà nílé ayé pátápátá gbogbo wa la dágbádá kú nǹkan kan ń bẹ nílé ayé tá a wà yìí tó jẹ́ pé yọ kárí àwọn nǹkan kan sì ń bẹ tí ò sì lè kárí ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín ilé ayé tá a wà yìí ọwọ́ níní ò lè kárí ọkọ̀ rírà ò lè kárí ọmọ bíbí ò lè kárí àwọn nǹkan pọ̀ lọ jáǹtì rẹ̀ tó jẹ́ pé kò lè kárí nílé ayé tá a wà àmọ́ ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín nǹkan kan ń bẹ nílé ayé tó jẹ́ pé yọ kárí gbogbo ọkọ̀ wa ikú ni o ọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú Hébérù orí 9 ẹsẹ̀ 27 ẹsẹ̀ 17 òun ló sọ pé a ti fi lélẹ̀ fọ́mọ èèyàn láti kó lẹ́ẹ̀kan ṣoṣo àmọ́ lẹ́yìn èyí ń kọ́ ìdájọ́ ló kù bẹ́ẹ̀ èèyàn bá ti kó nílé ayé tẹ wà ẹ dákun ẹ má jẹ́ bá wọn dáṣà kan pé tá a bá ti kú ó ti parí náà nù parí o bá a bá ti kú èrè àjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nu nígbà tá a bá ti kú tán
tí a bá ti gbápá tí ọ̀sẹ̀ gbé tá a gbẹ́sẹ̀ tí ọ̀sẹ̀ gbé tá a lanu tẹ́nu ọ̀sẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí ó jáde láti inú àgọ́ ara wa ìdájọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nu abẹ̀rẹ̀ ìrìn àjò síjọba ọ̀run nu wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ gbọ́ bá débè kan pé arákùnrin arábìnrin sọ̀dẹ̀lẹ̀ ayé rí ó sọ fún wọn pé ilé ayé ó dàbí mo kọjá nílé ayé fírí ni àmọ́ bọ́ kọjá ó jìyìn iṣẹ́ rẹ̀ lọ́dọ̀ Olódùmarè gbọ̀ngbọ̀n tí kò wá bá ṣe nílé ayé gbogbo ẹ̀ lájàbọ̀ ń bàtà àbádọ́rùn lálẹ́kì àmọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ẹ dákun mo kí yín ẹ kú àtìlọ àwẹ̀ láṣẹ Olódùmarè ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ni ó sì kà ẹ̀ mo kí gbogbo yín o ẹ kò bẹ́lẹ́dù àti pé orí inú ilé tẹ́ ti ń gbọ̀mọ̀ ẹ̀yẹ́ inú ilé ọ̀mọ̀ ní gbóná mọ́ yín ọ̀dẹ yín ọ̀ní gbóná mọ́ yín láṣẹ Èdùmàrè ọkọ̀ tí wọ́n so mọ̀rìwò mọ́ ọ̀nẹ́gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín láṣẹ Èdùmàrè ntọ́ máa ń mú kọ́kọ́ fìdí wọlé síta ẹni tó jẹ́ pé wọ́n ṣílẹ̀kùn ọkọ̀ sókè báyìí gbogbo èèyàn tí bá ti ń yọjú wọnú ọkọ̀ náà ni ọmọ káwọ́ lérí tí wọ́n sì mọ gbára sókè wọ́n mọ gbára dálẹ̀ kò ní jẹ́ tèmi tìyẹ láṣẹ Èdùmàrè ọ̀rọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ ò ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín láṣẹ Èdùmàrè ní pòfo ní ròfo ilé ayé tẹ wà yìí láṣẹ Èdùmàrè ní rí dààmú èyí gbogbo ẹni tí bá ń fẹ́ wa tí bá ń ṣe tiwa àṣẹ Olódùmarè ó ti gùn bẹ́ẹ̀ mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ ń bá kọ̀ tí ọ̀kẹ́ ni kò lé ẹ dákun ẹ bá ń sọ fún tọ̀ wọ́n ẹni mọ̀ náà ti pàdánù káàbọ̀ ẹ̀mí ọ̀fẹ́ pàdánù káàbọ̀ látọ̀dọ̀ yín ẹ dákun gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àlejò ọ̀rọ̀ wọ́n fàsìkò yìí kí gbogbo yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú àjálẹ́ ní gbogbo betí kíkè ẹ bá ti bá kó wà wá àti àsìkò tó bá bá yín èmi ò máa kòtìkò tẹ́ wà lápá mi tẹ́ wà níbẹ̀ òun àmọ́ lọ́dọ̀ tiwa ń rà ọ̀sán la wà lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ mo kí gbogbo yín ẹ kú bẹ́lẹ́dù wá ti pé orí ẹ sì kú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ kú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kó tù òjìire láṣẹ Olódùmarè gbogbo wàhálà ìdààmú tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Ẹlẹ́dùmarè ó bá wa fòpin sí ẹ dákun ẹ jẹ́ má jẹ́ ń gbà yẹn lásìkò ẹ jẹ́ ń sí a lọ sórí ọ̀rọ̀ tí mo bá wá lónìí mo kọjá mo dórílẹ̀-èdè Nàìjíríà báyìí mo wá bùṣe gàdà mo wá lọ sápá abẹ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà ìpínlẹ̀ Ògùn ni mo lọ nígbà mo dé ìpínlẹ̀ Ògùn mo wá fẹsẹ̀ kan yà nílùú kan à ń pe agbègbè ibẹ̀ ní Ìpókíà ìjọba àbílẹ̀ Ìpókíà wọ́n ń pè ní Ìpókíà local government nígbà mo wá débẹ̀ mo wá yà sápá kan níbẹ̀ mo wá lọ sí ìlú kan ìlú ọlọ́lá ìlú olókìkí ìlú tí gbogbo aráyé yàn láàyò kíngdọ̀mù ni ìlú náà wọ́n ń pè ní Agosasa ìlú tó lọ́ba tó níjòyè ìlú tó jẹ́ pé Olódùmarè sì yọ́nú sí wọn láti ilẹ̀ ni ìlú tó jẹ́ pé bẹ́ẹ̀ bá dọ́jà wọn láti oríṣiríṣi ìlú ni wọ́n ti máa ń wá ń bá wọn nájà nínú ìlú náà àmọ́ ìlú yìí lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn alágbára fàmílétèké ń tutọ́ wọ́n ti ń da ìlú yìí láàmú wọ́n fẹ́ sọ ìlú yìí dìlú ogun wọ́n fẹ́ sọ ìlú yìí dìlú ọ̀tẹ̀ ṣe mọ̀ páwa ò lè rí káwa mọ́ sọ gẹ́gẹ́ bí ntọ́lódùmarè gbéran wa àrìnkèrindò ìrìnkèrindò ilẹ̀ adúláwọ̀ làwa wà fún lásìkò yìí tó sì jẹ́ pé gbogbo ń tà ń ṣe à ń ṣe ní ìlànà àti ìbámu Olódùmarè nítorí Olódùmarè ló gbéṣẹ́ rán wa ṣe é sì mọ̀ Olódùmarè rán yàn ń ṣẹ́kọ́ má fàyà tí àwa sì ní ìdájọ́ òdodo làwa wà fún àwa ò ṣe fún èèyàn kan tó jẹ́ pé yọ́ọ́ máa fọwọ́ lágbọ́mọlà kejì ẹ̀ lójú kò sí kó tí ó sì pàgbà tá à ní bá kó lórí ẹ̀ ń bẹ̀ ẹ dákun ẹ jẹ́ ń sọ fún yín Olódùmarè tó rán gbogbo kó wa wá sílé ayé ọ̀ràn wá pé ká wá ṣiṣẹ́ kan tàbí mìíní àmọ́ ṣẹ́ dáadáa lọ́lọ́dùmarè rán gbogbo wa nígbà bá délé ayé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn èèyàn kan máa ń sọ wọ́n máa ń sọ pé àti fóníkàlùkù lórí ọ̀fẹ́ láti yàn àìdá kò yan nǹkan tó dáa àbí kò má yan nǹkan tó dáa ìwọ ló mọ̀ gbogbo tó bá ti yàn nílé ayé ńgbọ́ bá dá lókè àmọ́ ọlọ́mọ díṣẹ́ tó lódùmarè rán bóyá dáadáa ló lólé ayé fún ni àbí dàkejì ni ìwọ tó ń pọmọ lọ́mọ lẹ́kún jayé ìwọ tó ń mọ́mọ lọ́mọ tó lè fọmọ tiẹ̀ ṣe tó wá mọ́mọ lọ́mọ tó wá ń tì sẹ́nu kú tó ń mọ́mọ lọ́mọ tó ń fún lówó díẹ̀ nítorí pọ́mọ yìí ó kù díẹ̀ káàtó fún òun ojú Ọlọ́run fún owó tí ó fi ṣe bísínẹ́sì
ó ń wojú ọlọ́run fún owó tí ó fi máa bọ́yàwó àtọmọ tó sì lè ràn án lọ́wọ́ tó wá mọ má bẹ́ tó sọ di tọ́ọ̀gì tó sọ di kọ́tìsì tó ní kó máa pààyàn kiri ọ̀gbẹ́bọ̀n léwọ́lé lọ́wọ́ kó máa pààyàn ọ̀ní kó máa ṣe jàgídíjàgan kiri ọ̀ lè bọ́ ọ̀ lè tọ́jú ẹ̀ ọ̀ lè ṣe tó dáa fún jàgídíjàgan tó lè fàwọn ọmọ tó bí nínú ara rẹ̀ ṣe ńlọ wá ń fàwọn ọmọ yìí ṣe ó kù ọkọ̀ Olódùmarè ó sì ṣèdájọ́ yóò ṣèdájọ́ ẹ rántí pé ọ̀dàgbà bí kò bá ilé kojú ẹ̀ dẹ́pẹ́rẹ́ ẹ̀ǹgbọ́n bá dó lọ́dọọdọ́ lọ́run Olódùmarè mọ̀jẹ̀ ń tàn ọ́ jíyìn iṣẹ́ tó ti ṣe ọ́ ṣe àkáǹtì gbogbo iṣẹ́ tó ti ṣe gbogbo èèyàn tó ti pa nílé ayé ọ́ ṣàkáǹtì wọn èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀ gbogbo èèyàn olólùfẹ́ mi ojú tẹ́ fi ń wò mí ojú yín ọ̀ní relédè yín láṣẹ Èdùmàrè etí tẹ́ sì fi ń gbọ́ mi mò ń sọ fún yín láṣẹ Èdùmàrè etí yín ọ̀ní fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ ẹ dákun ẹ jẹ́ ń sí a lọ sórí ọ̀rọ̀ tí mo bá wá lónìí kẹ́ ẹ má gbà wá lásìkò gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tu òjíire pátápátá mo kí gbogbo yín pátá ẹ̀kọ́ bẹ́lẹ́dò wá ti pé orí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá diaspora gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà lórílẹ̀-èdè àgbáyé ẹ dákun mo fọ Olódùmarè bẹ̀ yín prógráàmù tí mò ń ṣe yìí ẹ bá ń ṣíà ẹ̀ kọkàn tilẹ̀ toko lára kọkàn gbogbo àwọn journalist lára mo fẹ́ kọkàn gbogbo àwọn investigative journalist lára àwọn detective journalist kọkàn gbogbo wọn lára gbogbo àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àwọn human rights activities mo fẹ́ kọkàn gbogbo wọn lára mo fẹ́ kọkàn gbogbo àwọn Afẹ́nifẹ́re pátápátá nílẹ̀ Yorùbá kò tu òjíire mo fẹ́ kọkàn gbogbo wọn lára pátápátá gbogbo ohun tí mò ń ṣe yìí ẹ dákun ẹ bá ń ṣíà ẹ jẹ́ kó kan gbogbo àwọn tó Olódùmarè yọ́nú sí lára kí inú gbogbo wọn sì dùn kí gbogbo wọn sì bá wa dá sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ọ̀rọ̀ yìí á pé gbogbo èèyàn sí tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin tó nílé tẹlẹ́mù ayé fàmílétè kí n tutọ́ wọn ti ń jẹ́ nílùú Ìpókíà local government a sì fẹ́ kó di mímọ̀ sí gbogbo ará ilẹ̀ Yorùbá kò tu òjíire gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kò tu òjíire tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àti jákèjádò gbogbo àgbáyé a fẹ́ kó kan gbogbo wọn lára pátápátá ẹ̀mí àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mò ń sọ bẹ́ẹ̀ ẹ dákun gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá ń mẹ́sọ̀ pé gbogbo yín tẹ́ ẹ bá wo fídíò yìí lè ṣí àyà pátápátá ẹ sì bá ń lọ sí YouTube channel lé wa àdìtú ọ̀rọ̀ TV náà ni ẹ bá ń subscribe sí YouTube channel wa nítorí gbogbo fídíò wa tá a bá ti ń drop ẹ̀ lẹ́yìn ọ̀ṣọ́ka kọ́ sì mọ nǹkan gbogbo yín lára pátápátá mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ̀kọ́ bẹ́lẹ́dò wá ti pé orí tó mo ní kẹ́ ẹ wá nǹkan fìdílé ẹ̀mí àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo tún dé kàbí èkó fẹnu ọkọ̀ sọlẹ̀ lónìí mo dé sórí ìkànnì àdìtú ọ̀rọ̀ TV àwa náà ní àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ̀kọ́ bẹ́lẹ́dò wá ti pé orí lẹ́ẹ̀kan sí láṣẹ Èdùmàrè ètí tẹ́ fi ń gbọ́ mi ò ní fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ ojú tẹ́ sì fi ń wọ̀ mí ojú yín ò ní relédè ní láṣẹ Èdùmàrè tó lákọ̀ọ́kọ́ ìlú Ìpókíà local government náà ló tún gbé mi jáde àmọ́ tẹnumọ́rọ̀ yìí náà ni torí pé ayé fàmílétè kí n tutọ́ Olódùmarè ò faramọ́ àwa náà sì faramọ́ gbogbo ẹni mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn tó bá sọ pé ọ̀wọ́n mọ da omi àlàáfíà lókan rú Olódùmarè ọba ọ̀run adákẹ́dájọ́ yóò mọ bá wa ṣe ìdájọ́ òdodo fún gbogbo wọn wọn mọ gbénulé wọn mọ wòran òde ni ẹ dákun gbogbo ẹ̀yin tí inú ń bí yín sí ìlú Àgọ́sàsà ẹ rántí pé bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ ẹ bá tiẹ̀ ní àìsàn burúkú kan lára tó Olódùmarè fi kọlù yín bóyá stroke lẹ́ni ni bóyá nǹkan nítorí kò sí tẹ́lẹ̀dùmarè ò lè ṣe bólódùmarè bá fẹ́ ṣèdájọ́ bó bá fẹ́ fìyà jẹyàn látàyè yìí náà lẹ́ẹ̀tì máa jìyà yín lọ sọ́run bẹ́ẹ̀ bá tiẹ̀ ní stroke báyìí dákun ẹ jẹ́ n bèrè ìbéèrè kan lọ́wọ́ yín bó lẹ̀ ti fẹ́ ṣe náà gbogbo àwọn tẹ̀ ń lé mọ́nú ilé tẹ̀ ń pa tẹ̀ ń sáládà tẹ̀ ń soríṣiríṣi nǹkan fún ẹ dákun bó lẹ̀ ti fẹ́ ṣe Olódùmarè ó sì fi ìdájọ́ tó gbóná yóò fi pẹ̀ yín náà láṣẹ Èdùmàrè Nàfíù kí n kọ́kọ́ lọ sórí Nàfíù gbogbo ẹ̀yin Yorùbá nation agitators ẹ dákun ẹ má bínú pé mo pè yín sọ̀rọ̀ yìí ẹ bá ń dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí èmi ọmọ yín náà ní àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ bá ń dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ yìí fẹ́ gbomi mu ìlú Àgọ́sàsá
èmi ò ní wò lù yìí níran, kọ́dà mi ẹ̀ sọmọ ìlú yìí, àmọ́ ṣẹ́ tó lódùmarè ọba dániwáyé tó gbéràn mi àdètú ọ̀rọ̀ tó gbéràn mi sílé ayé, mo gbọ́dọ̀ jẹ́sẹ̀ yìí náà ni. Bí wọn ò bá jẹ tí mo fi padà, olódùmarè ó sì bí mi léèrè. Lára àwọn iṣẹ́ tó lódùmarè gbéràn mi sílé ayé ọ̀nà ni tí mò ń ṣe yìí. Wọn ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni, ẹni tí n bá gbowó lọ́wọ́ ẹ̀ kí n tó máa ṣe tí mò ń ṣe, ẹ dákun kó jáde wá síta kó wá sọ. Mojúbà olódùmarè, mojúbà gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi. Ojú tẹ fi ń wò mí lẹ́ẹ̀kan sí ojú yín ọ̀rẹ́ rẹ̀ lédè yín. Ẹ dákun ẹ bá ń share program yìí kó lọ sí gbogbo oríṣiríṣi gúrùpù lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa náà ti share sọ́dọ̀ àwọn ọ̀gá wa tí ń bẹ lókè òkun káàkiri ní gbogbo àgbáyé. Nǹkan yìí ti ń ṣẹlẹ̀ nílùú Agosasa, Ìdí Ìrókò, Owódé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ìlú tó wà nípòkíà local government ti ń ṣẹlẹ̀. Àwọn alágbára ayé ti ń fọwọ́ ọlágbá gbogbo wọn lójú, ó ti pẹ́ ọ̀nà ti jìn. Ẹ̀mẹ́ ti ń gbọ́ sínú nǹkan tí ń ṣẹlẹ̀ yìí, kódà ní ti ń lọ ọdún mẹ́ta tí mo ti ń gbọ́ sọ̀rọ̀ yìí. Àmọ́ nígbà tí ọkàn mi wọn ò tí ì dá sí, àmọ́ gbọ́ táyè kan tó lódùmarè ní dá sọ̀rọ̀ yìí mo sì dá sí. Báwa bá sì ti dá sọ̀rọ̀, àwa kéré lóòótọ́, àmọ́ olódùmarè tó rán wa níṣẹ́, ṣe mọ̀ pé olódùmarè kì í rán yàn níṣẹ́ kó mọ́ fàyà tí. Olódùmarè lọ́ba tó gbéṣẹ́ rán wa tó sì fàyà tí. Béèyàn kan bá sọ pé òun ó pa àwa, àbọ̀ òun ó ṣe nǹkan burúkú sí wa, bọ́lódùmarè bá fún un ṣe ni. Mo sì nígbàgbọ́ pé olódùmarè ò lè fún wọn ṣe nítorí pé olódùmarè ló rán wa níṣẹ́. Bọ́ bá tó kọ̀la yọ́ mọ kọ̀la náà ni, bọ́ bá kọ̀la yọ́ mọ kọ̀la náà ni. Ó dàbí ọ̀rọ̀ bàbá mi kan. Ọ̀nà kankan báyìí lọmọ ewé iná ń jó mọ́. Wọ́n ní wàrà lọmọdé ń toko èsìsì bọ̀. Àwọn náà sọ pé ilé ògbà ọ̀nà ògbà ní ti wí àtàràgbá àtìlọ́ àtìbọ̀ ṣe mọ̀ pọ̀ ní èyí jágàgàn náà dí ògbádùn. Wọ́n ní rádaràda nígbẹ̀yìn ilé òṣùpá ọ̀fọ̀ nígbẹ̀yìn ilé àwòrán àtàpá báyìí lóòrẹ́ ta fa tiẹ̀. Wọ́n lẹ́jọ́ abá ti fi násẹ̀tù náà nígbà ìjọ abá ti fọyín díẹ̀ mọ́lẹ̀ báyìí lẹ́wà rẹ̀ bàjẹ́. Gbogbo àwọn tí bá ń bínú sáwọ àdìtú ọ̀rọ̀, ẹwà wọn ọmọ bàjẹ́ náà ni. Bàbá tí ń rò lọ́kàn ní ibi yóò sì máa bá wọn láṣẹ Olódùmarè. Olódùmarè lọ́ba táwa gbọ́kànlé, àwa ò gbọ́kànlé nǹkan míì. Olódùmarè lọ́ba, ọba tí ń dá ayé, ọba tó dá ọ̀run, ọba tó dá òkè, ọba tó dálẹ̀, ọba tó dá gbogbo ẹja tó wà nínú odò, ọba tó dá odò gan fúnra rẹ̀, ọba tó dá afẹ́fẹ́. Olódùmarè tó dá ohun gbogbo lódùlódù. Ìbà rẹ o, mo ṣèbà rẹ Olódùmarè. Olódùmarè dákun, ẹni bá ń bínú tàwa, Olódùmarè máa bá wa bínú sí wọn. Àmẹ́ni tó bá jẹ́ pé wọ́n ní dídùn sí àwa àdìtú ọ̀rọ̀, Olódùmarè dákun máa bá wa yọ́nú sí wọn. Bẹ́ẹ̀ ló ṣe rí, àṣẹ Olódùmarè ti gùn. Àwọn Yorùbá ló sọ̀rọ̀ tí wọ́n sọ pé àgbésọ́lẹ̀ báyìí lọ́mọdé gbégbé ẹgẹ́dẹ́ má jẹ́ ń tàn yín. Olódùmarè ẹ̀ ń bá ti mọ̀ pọ̀ ń lè mú Olódùmarè, ẹ dákun ẹjọ́ dán wa wò yóò rí wa mú. Àmẹ́ni tí ọ̀bá ti lè mú Olódùmarè, ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín, ẹ̀dún ló dán wa wò. Wọ́n mọ̀ fọwọ́ ara wọn ṣe ra wọn náà ni. Bẹ́ẹ̀ náà ni ó sì ṣe máa rí. Sáàmù tí wọ́n ní kí n kà nù, mo ti kà á. Mojúbà Olódùmarè, mojúbà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀. Mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀. Ẹ dákun ẹ wá nǹkan fìdílé. Ẹ já sí a lọ sórí ibi tá a fẹ́ lọ báyìí. Àsìkò dúró dè wá. Tó ẹ jẹ́ n bẹ̀rẹ̀ lórí ìyá wa, ìyá àgbàlagbà kan ni. Ọ̀rọ̀ náà máa ń sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí. A rí ìyá yìí, wọ́n sì ká ìyá àgbàlagbà mọ́lé, wọ́n sì sáyà láàrin orí. Olódùmarè ní ọ̀pá ìyá yìí. Ìyá yìí, ọ̀gá wọn máa ń pè ní súrà òrìṣàdáre. Súrà òrìṣàdáre. Àgbàlagbà níyà yìí, bá a bá wò ó, ìyá yìí ń lọ sí ọmọ 60 ọdún. Ìyá kù chéǹjì díẹ̀ pẹ́lẹ́ńjá báyìí ni ìyá gbà lọ́wọ́ ọmọ 60 ọdún. Ṣẹ̀rí pé ìyá àgbàlagbà ni. Bẹ́ẹ̀ ẹ bá ṣe Olódùmarè tí wọ́n ṣe fún ìyá yìí, ó yẹ kí ìyá yìí ọgbẹ́mìí mì ni. Àmọ́ bọ́lódùmarè ọba ti pààyàn nílé ayé tá a wà, kò sẹ́dá tó lè róńtọ̀ nípa ẹ̀mí. Mo sọ bẹ́ẹ̀. Bọ́kọ̀ gan bá níjàmbá ọkọ̀, bọ́ bá pọ̀ gan tó jẹ́ pé gbogbo ọkọ̀ ló rán wégéwégé téèyàn sì ń bẹ nínú ẹ̀. Bọ́lódùmarè bá sọ pé kò ìtásìkò onítọ̀hún láti gbé ìkòrò jẹ lọ́wọ́ ìbora, ẹ má jẹ́ ń tàn yín. Onítọ̀hún ọ̀mà ní kù, ọkọ̀ ọkàn ń jégéjégé ni yóò sì jáde pẹ̀lú ayé àtàlàáfíà. Ìdènà tí wọ́n fi máa ń sọ pé ẹni tọ́lọ́run ọ̀bá pa kò
kò sẹ́dá tó lè pa nílé ayé. Tó ìyá wa ṣúàrà òrìṣàdáre ṣúrà òrìṣàdáre wọ́n lọ káyà ìyé mọ́lé. Ọmọ ṣe o, wọ́n káyà ìyé mọ́lé wọ́n sì sáyà yankanyankan. Ẹ dákun ẹ jẹ́ n béèrè béèrè kan lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ṣe irúṣẹ́ burúkú yìí. Ṣé ìyá yìí tó ń bẹ lára àwọn tó dáná sunlé ni? Ṣé ìyá yìí ń bẹ lára àwọn tí ń bá yín fa wàhálà ni? Kí ló dé tẹ́ ẹ fi lọ káyà ọ̀yà mọ́lé tẹ́ ẹ fi sá? Ẹ sì sọ pé ẹ fẹ́ ṣe ìjọba. Bẹ́ẹ̀ bá ṣèjọba ó fi hàn pé ǹtẹ́ ẹ̀ mọ̀ dánwò lélẹ́yìí. Ẹ dákun èmi ò ní kẹ́nìkan mọ́jọba o, àmẹ́ni tó lódùmarè bá ti yọ́nú sí, ẹni táwọn alálẹ̀ bá ti mú ní ọ̀jọba. Ẹja gbàgbé lórí pé nìkan fẹ̀ nìkan jọba ní àsìkò tá a wà yìí nílẹ̀ Yorùbá kò tó jíire. À ń gbàdúrà, à ń jẹ ìkòrò kó tán láwo, gbogbo yín tí wọ́n ń gbọ̀nwọ́ ẹ̀ sáwo nílẹ̀ Yorùbá kò tó jíire. Gbogbo yín lẹ́ gbà nílẹ̀ Yorùbá kò tó jíire. À ń gbàdúrà pé ká gbára wa lọ́wọ́ àwọn Fúlàní agbésùnmọ̀mí agbébọn tí wọ́n ń kidnap wa tí wọ́n sì ń gba ránsọ́ọ̀mù lọ́wọ́ wa. Ẹ̀yin tí wọ́n ń lọ ń ṣagbóde fìgbà fáwọn tí ń gba ránsọ́ọ̀mù lọ́wọ́ wa. Ẹ dákun àwọn tẹ̀ ń rán níṣẹ́ burúkú yìí lọ́ọ̀ọ́tọ̀ ọmọ ló ń bẹ láàrin wọn. A ní full information wọn lọ́wọ́, a ní fọ́tò wọn lọ́wọ́ láwọn tí ń ṣiṣẹ́ ibẹ̀ yìí. Ẹni tó bá wù yín kẹ́ ẹ ṣe Olódùmarè kò ní fà wá sílẹ̀. Olódùmarè sì ní ọlọ́ba dákẹ́dájọ́ òní ọ̀sẹ̀ dájú àfẹ̀yìn pẹ̀ràn bó ti yẹ kó Olódùmarè ó ṣe. Ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín. Gbogbo ẹ̀yin tí wọ́n ń lò ẹ̀yin ọ̀dọ́ ìlú Àgọ́sàsá tẹ̀ lọ ń kọ́ ọmọ ìyá yín ọmọ bàbá yín mọ́lé tẹ̀ sì ń sá wọn tẹ̀ sì ń gbé wọn lọ tẹ̀ ń gbé wọn fáwọn agbódegbà ọmọ ìlú ọ̀hún tèé sọmọ ìlú yín. Àwọn tó wọṣọ sójà, àwọn tó wọṣọ ọlọ́pàá, wọ́n lè má ṣe sójà, wọ́n lè má ṣe ọlọ́pàá. Èmi ò mọ̀ o, àmọ́ ńgbà tẹ́ wá lọ ń ta ọmọ ìyá yín lọ́pọ̀ fún wọn nítorí pé bàbá àgbàlagbà kan fún yín lówó pé kẹ́ ẹ máa ṣiṣẹ́ yìí. Ẹ má jẹ́ ń tàn yín. Ẹ ronú àtúbọ̀tán, ẹ ronú ọjọ́ àti sùn tẹ́yìn náà ó sùn tẹ́ ẹ̀ nílé dìde. Ẹ ronú àwọn ọmọ tẹ́ fi sílẹ̀ sílé ayé nítorí pé gbogbo ohun tẹ́ ẹ bá ṣe nílé ayé pátápátá ẹ má jẹ́ ń tàn yín. Gbogbo ẹ̀ ọmọdọ́mọ yín ó padà wá jìyà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pa nàfíù, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ń pa kú nàfíù pátápátá. Ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ bá bí gba ọmọ láyé ẹ nífẹ̀ẹ́ kankan sílé ayé lọ. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ náà lè bá yín níjà fún, àmọ́ bó ṣe bá yín níjà fún Olódùmarè ọba mi adákẹ́dájọ́ ti fàṣẹ sí. Ẹ dákun kò rọrùn láti tún ẹ wo bọ́mọ ọ̀hún ṣe dàgbà tó nàfíù, kò sírú nǹkan tó lè ṣe. Ẹ má jẹ́ ń tàn yín. Inú ìlú Àgọ́sàsá ló wà. Ọmọ bíbí ìlú Àgọ́sàsá ni. Ìlú Àgọ́sàsá ni wọ́n bí nàfíù sí. Ó sì ń jàfẹ́tọ̀ ọmọ Àgọ́sàsá ni. Kí ló wá dé? Ẹ wá wà nídìí ọ̀tẹ̀ nídìí pé kí wọ́n pa á, wọ́n sì pa á, wọ́n sì sa yankanyankan. Kò sẹ́ni tí ó wo òkú ọmọ náà tí ò ní tọkàn rẹ̀ ò ní mì nígbà tẹ́ ẹ wá pa á ń tán nìsín. Ẹ dákun kí lèrè tẹ́ ẹ gbà ń bẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín. Kò sẹ́ni tí wọ́n pa èèyàn ẹ̀ tí ò ní bínú nígbà tí wọ́n wá pa tán, tí wọ́n pa tán tẹ́ ẹ pa tán, tí wọ́n wá bínú, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunlé, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sun ọkọ̀. Ṣé ń tọ́kàn ní pé kẹ́ ẹ tún máa kó gbogbo wọn, kẹ́ ẹ tún máa pa wọ́n lọ? Ṣé ẹ fẹ́ kí ìlú ó rójú ni àbẹ́ ẹ fẹ́ kí ìlú ó ráyè? Ó kù ìyókù Olódùmarè. Olódùmarè ọba tí ń dá yín dó àfihàn pẹ̀ràn. Olódùmarè ó ṣèdájọ́ bó ti tọ́ àti bó ti yẹ. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ wá nǹkan fìdílé, ẹ wá nǹkan fìdílé. Báyìí wọ́n ka orúkọ èèyàn àwọn tó ń bẹ lágolo àwọn DSS l'Abẹ́òkúta, àwọn tí wọ́n ti kó síbẹ̀ báyìí tí wọ́n ń bẹ ń bẹ̀. Ẹ má gbàgbé pé kábíyèsí ìlú Fẹ́mi lóyè. A gbọ́ pé kábíyèsí yìí ní táwa ṣe ń pe ọba lọ́ba, táwa ṣe ń pe kábíyèsí ní kábíyèsí ni pé ìlú ti sọ̀rọ̀ fún. Ìlú ti ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe fọ́ba aláyé wọ́n ti ṣe fún. Èmi ò sọ pé ò sọ́ba níbòmí o, ọba náà wà gẹ́gẹ́ bá a ṣe mọ̀. Ọba méjì ń ló wà ní Àgọ́sàsá. Gómìnà fọba kan jẹ. Ẹ dákun ẹni tó bá lè kọ́mẹ́ǹtì sábẹ́ sẹ́sàn yìí ẹ bá ń bèrè kẹ́sì bá ń kọ́mẹ́ǹtì. Èmi ò mọ̀mọ́ lóbi tí gómìnà Ògùn State jẹ́ bàbá wa Dàpọ̀ Abíọ́dún. Bọ́yọ́ ọmọ Àgọ́sàsá ni wọ́n mọ̀. Ẹ bá ń kọ́mẹ́ǹtì. Ẹ ń bá mọ̀ ló tí gómìnà Abíọ́dún ti jáde bàbá wa. Ẹ dákun ẹ bá ń sọ.
bóyá ọmọ Agosasa ni wọ́n, torí pé nílẹ̀ Yorùbá kóòtù òjíire àwa náà adìẹ ti dáyé ti pẹ́ díẹ̀, orí ẹ̀ ní ọ̀gàn tóbi. Ìlú Ifẹ̀ làwa ti jáde, Ilé Ifẹ̀, ibi tójúmọ́ ire ti mọ́ káàkiri gbogbo àgbáyé pátápátá, ibẹ̀ làwa ti jáde wá, product Ilé Ifẹ̀ làwa. Àwa náà mọ̀tàn díẹ̀ nílẹ̀ Yorùbá kóòtù òjíire. Ẹ dákun, mo fẹ́ béèrè kan lọ́wọ́ gbogbo yín, ẹ sì máa bá mi dáhùn, ẹ máa bá ń kọ́mẹ́ǹtì. Inú mi èé dùn, gbogbo ẹ̀yin ọmọ ìlú Agosasa, bí n bá ti ṣe prógráàmù báyìí gbogbo yín ò dákẹ́ ni ẹ̀ ní kọ́mẹ́ǹtì gbogbo yín mo fẹ́. Bẹ́ẹ̀ bá sì fẹ́ ń dákẹ́ lórí ọ̀rọ̀ yìí, wọ́n dákẹ́ tí wọn ò ní ṣe nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ yìí, torí wọn ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni yín. Ẹ ń bá gbowó lọ́wọ́ ẹ̀ tí tó máa ṣe prógráàmù ẹ̀ jẹ́ ó jáde níta kó wá sọ fún ọmọ aráyé. Wọ́n ṣe prógráàmù ẹ̀ ní kọ́mẹ́ǹtì, mo fẹ́ rí kọ́mẹ́ǹtì gbogbo yín, mo fẹ́ mọ ohun tí ń ṣẹlẹ̀. N tí bá béèrè lọ́wọ́ yín, ẹ dákun ni kẹ́ ẹ máa dáhùn. Bẹ́ẹ̀ bá sì kọ̀, bẹ́ẹ̀ bá sì dá ìjẹ́ ń dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Mò ń béèrè ni, ìlú Agosasa, bí wọ́n bá fẹ́ ṣe ọba, wọ́n bá fẹ́ jọba nílùú Agosasa, a gbọ́ pé wọ́n máa ń ṣòro, olóró tí wọ́n ń ṣe. Nígbà tí wọ́n sì ti ṣòro, wọ́n ṣòro fọ́ba kan, ọba kejì náà a gbọ́ pé gómìnà ló fi jẹ, wọ́n sì gbọ́ pa àṣẹ fún wọn, ó ládé lórí, bóyá radé ni ìwé ọmọ ibi tí wọ́n ti rádé, bóyá adé ìṣẹ̀ǹbáyé náà sì wọ́n lò. Ẹ kọ́kọ́ bá ń kọ́mẹ́ǹtì, sádé ìṣẹ̀ǹbáyé ni, adé ìṣẹ̀ǹbáyé ìlú Agosasa ń kọ́? Ìbéèrè tí wọ́n kọ́kọ́ béèrè. Àṣé ìṣẹ̀ǹbáyé ìlú Agosasa ò ń bọ̀ lọ́wọ́ ọwọ́ ọba wo ló wà? Sọ́ba tó ṣẹ̀ṣẹ̀, sọ́ba ti ìlú Fẹ́mi lóyè ló wà ni, àbọ̀wọ́ ọba tí gómìnà fi jẹ? Èmi fẹ́ mọ̀. Tọ̀rọ̀ yẹ kí gómìnà ó pàṣẹ pé kí wọ́n gbádé wá, kí wọ́n sì délé ọba tóun fi jẹ lórí, ká sì mọ̀ pọ̀ nù ọba. Èyàn àkọ́kọ́, èyàn ọlọ́run ẹ̀ púpọ̀. Èkejì tí wọ́n béèrè lọ́wọ́ yín, ẹ dákun, nǹkan ìṣẹ̀ṣe wọ́n máa ń ṣe fún gbogbo ọba ni. Ta ni wọ́n ṣe nǹkan ìṣẹ̀ṣe fún? Ẹ jẹ́ mọ̀. Èmi ń ṣèwádìí ni, èmi èé sọ̀mọ́ ìlú yín, àmọ́ èmi dá sọ́rọ̀ yìí bí Olódùmarè sì rán mi. Olódùmarè sì ní wọn ò ṣàdáṣe lẹ́yìn Olódùmarè, torí pàdáṣe ní hun mọ́, wọ́n ṣe ìbà gbọ́dọ̀ hun mọ́. Àwa ó sọ, a sì ní sọ̀rọ̀ kákú bẹ́ẹ̀. Iṣẹ́ tó Olódùmarè gbé rán wa sílé ayé ni. Àwa ó sọ̀rọ̀, a sì ní sì sọ láṣẹ Èdùmàrè. Ẹ dákun, ọba àwo gangan ni wọ́n ṣe nǹkan ìṣẹ̀ṣe fún nínú àwọn méjèèjì. Àwa gbọ́ pé wọ́n ṣe nǹkan ìṣẹ̀ṣe fọ́ba kan, wọn ò sí fọ́ba kan. Ẹ dákun, nǹkan ìṣẹ̀ṣe tó ní nǹkan tá à ń pè lọ́ba. Bí wọ́n bá sọ pé èèyàn jọba, kìí ṣẹnu lásán wọ́n fi jọba. Ọláwọn nǹkan kan tí wọ́n ti ṣe kó tó di pé wọ́n sọ pé ọba lẹ́nu yìí. Ilé ìpẹ̀bí tí wọ́n máa ń wọ̀, ẹ dákun, ṣé kábíyèsí wọ̀ ọ́? Ọba àwo ló wọ̀ nínú àwọn méjèèjì? Sáwọn méjèèjì wọ ilé ìpẹ̀bí ni papọ̀? Ilé ìpẹ̀bí ìlú yín, a gbọ́ pé oṣù mẹ́ta ni wọ́n fi wọbẹ̀. Kí ló dé tẹ́ ẹ lè sọ̀rọ̀ jáde? Gbogbo ẹ̀yin ọmọ ìlú, ẹ kàn dákẹ́, ẹ tutù lásán, ẹ tutù. Ilé ìpẹ̀bí, ọba àwo ló wọlé ìpẹ̀bí? Ẹ sọ̀rọ̀ jáde, ẹ kọ́mẹ́ǹtì. Àwa rìnrìn kìrìndò àdìtú tó Olódùmarè gbé rán wa sílé ayé ni. A tún mú fọ̀nà lọ síbòmíì náà ni. Ẹ lè kọ́mẹ́ǹtì, comment section, èèyàn méjì mẹ́ta ni máa ń kọ́mẹ́ǹtì. Ẹ̀rù ń bà yín. Èmi tí wọ́n yìí sọmọ ìlú tí wọ́n ń lé mi kiri, wọ́n ti ń lé mi kiri, ó ti tójọ́ mẹ́ta kan tí mo sì mọ̀, tó sì ń sọ fún mi. Kí ló dé? Àwa gangan tán lé kiri làwa ń tẹ̀yà gbangba. Ẹ̀yin tẹ́jọ́ mọ̀ ìlú ò lè jáde kẹ́ ẹ sọ̀rọ̀. Olódùmarè ti sún aṣíbòmíì nù, a sì ní jẹ̀bi láṣẹ Èdùmàrè. Ilé ìpẹ̀bí tí wọ́n máa ń wọ̀, ọba àwo ló wọbẹ̀? Sẹ́ni tó bá wọlé ìpẹ̀bí sóun ló ba? Ẹni tí ò bá wọlé ìpẹ̀bí, kí ló lè ṣẹlẹ̀ nílùú? Àgbọ́pọ̀dọ̀ kan ń bẹ nínú ìlú yìí, odò òtàn ni, odò tó lágbára, tá a sì sọ̀tàn rẹ̀. Ẹ pàdé mi bàbá àdìtú, ìkànnì yìí kọ́ láti sọ̀tàn ẹ̀, ìkànnì bàbá àdìtú láti sọ̀tàn rírí ayé. A gbé síta láìpẹ́, bẹ́ẹ̀ bá gbà, bẹ́ẹ̀ bá jẹ́. Nínú odò yìí, àwọn nǹkan ìṣẹ̀ṣe kan ń bẹ tí wọ́n gbọ́dọ̀ ṣe nínú odò yìí. Àwọn nǹkan ìṣẹ̀ṣe kan ń bẹ tí wọ́n gbọ́dọ̀ ṣe. Nínú àwọn
ohun táwa gbà sọ́wọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí wa àrígbé kábíyèsí tí gómìnà gbádé fún tó gbọ́pá àṣẹ fún ọlọ́sódò yìí àwọn nǹkan ìwọ̀wọ́ oníbẹ̀ lódò yìí tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mọ̀ tó gbọ́dọ̀ ṣe àwọn nǹkan òwò lọ́nbẹ̀ńbẹ̀ tí wọ́n gbọ́dọ̀ ṣe ẹ̀dákun ẹ̀jẹ̀ àmọ́ kì í ṣẹnu mẹ́lẹ́ ti gbọ́. ẹ̀kẹta o ẹ̀dákun gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáyé pátápátá gbogbo ẹ̀yin Yorùbá nation gbogbo ẹ̀yin agitators gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire ẹ̀yin ọmọ aládé ṣẹ̀mọ̀ ọmọ aládé ni wá àwa là ń dádé jákèjádò gbogbo ilẹ̀ adúláwọ̀ àti ní gbogbo àgbáyé kò síbi tẹ́ ẹ ti rọ́mọ̀ létò Yorùbá tẹ̀ tí ní rádé ń bẹ̀ wọ́n dádé ilẹ̀ Yorùbá ṣáà ni Olódùmarè ó sì máa gbà fún aláṣẹ Èdùmàrè ẹ dákun kábíyèsí àná tó jẹ tó wàjà a gbọ́ pé kábíyèsí yìí yarọ ni wọ́n máa ń gbé kiri ní kó tó di pókú a sì gbọ́ pé kábíyèsí yìí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan kó tó di pókú èyí wà láàrin ẹ̀yin kọ̀ọ̀kan wa àmọ́ ẹ má jẹ́ ń tàn yín ilé kábíyèsí yìí wọ́n lọ́ba tó bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ gbọ́dọ̀ wọbẹ̀ ní ẹ dákun ọba àwo gan-an ló wà nínú ààfin kábíyèsí yìí ẹ jẹ́ àmọ́ tọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ tá a gbọ́ pé kábíyèsí àná sọ ọkàn àwa o tọ̀rọ̀ ọmọ ilẹ̀ Yorùbá Kóòtù Òjíire ni wá àlàáfíà la sì ń fẹ́ kó jọba nílẹ̀ Yorùbá Kóòtù Òjíire ló fi kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n bí ìsọ̀rùn ẹ má jẹ́ ń tàn yín gbogbo ẹ̀yin amọ̀òkùn ṣìkà Olódùmarè ọba dákẹ́dájọ́ yóò ṣèdájọ́ yín bó ti yẹ kó rí ẹ ti ń da agbègbè yìí láàmú ọ ti pẹ́ àsìkò ti tó Olódùmarè fẹ́ gbàgbára lọ́wọ́ yín àtúnṣe sì ń bẹ bẹ́ẹ̀ bá fẹ́ ṣàtúnṣe àtúnṣe ń bẹ torí Olódùmarè máa ń fi àyè lẹ̀ pé ọmọ wa ronú pìwàdà bẹ́ẹ̀ bá sì kọ̀ bẹ́ẹ̀ sì ronú pìwàdà Olódùmarè lọ́ba tí ń dájọ́ Olódùmarè bó bá ṣe wo Olódùmarè ní ṣe dájọ́ ìmọ̀ ń dájọ́ kankan ìmọ̀ ń dóríṣiríṣi ẹjọ́ ni kò sì séèyàn kankan tó lè bo Olódùmarè lérò Olódùmarè ó ṣèdájọ́ yín tayatọmọ láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ̀ ń lomi àlàáfíà ló Àgọ́sà ṣàárú Olódùmarè o Olódùmarè o Olódùmarè yóò bá wa ṣẹ̀yìn ní pàpà lẹ́yìn ọrùn láṣẹ Èdùmàrè ẹ sì máa gbénu léwòrán ọ̀lẹ́ ni Olódùmarè ọmọ kò sùúrù tó eléyìí kábíyèsí àná ọba àwọn oníbẹ̀ńbẹ̀ ló láṣẹ ló lẹ́tọ̀ọ́ láti wọbẹ̀ àwa gbọ́ àwọn nǹkan kan lẹ́nu lọ́lọ́ yìí pé kábíyèsí ẹ dákun ẹ̀yin náà ẹ ṣe kínní yìí ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ ìlú kí wọ́n fẹ́ràn ẹ̀yin náà ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹ nílò láti ṣẹ̀ṣẹ̀ máa fagídí sọ pé kí wọ́n forí balẹ̀ fún yín kí wọ́n ṣe tiyín tí wọ́n fi gbà tiyín wọ́n ti kọ́ àwọn ọmọ kékeré àwọn ọmọdé ń bẹ ní àgọ́ àwọn DSS kí lẹ fẹ́ fún àwọn ọmọ yìí gbogbo àwọn tẹ́ẹ̀sì ń kó lọ agbọ́ pèsè ni wọ́n ń fìyà jẹ wọ́n tí wọ́n ń tọ́ṣọ̀ wọn Olódùmarè ọdún dá Olódùmarè ọdún dá àwa ẹ̀ṣẹ̀ nìkan tí ń gbèsè bè kan bọ́ bá jẹ́yìn la ṣe dáadáa á gbèsè ẹ̀yìn yín bọ́ bá sì já wọn kejì ní náà á pariwo wọn síta gbogbo ayé ọ̀gbọ́n tí wọ́n bá ń ṣe tí ọ̀dà ẹ má jẹ́ ń tàn yín gbogbo àgbáyé ló ti gbọ́ nǹkan tẹ̀ ẹ̀ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àgbáyé ọ̀mọ tẹ̀ ẹ̀ ṣe wọn ò mọ̀ bẹ́ẹ̀ ṣe fìyà jẹ́yàn wọn ò mọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbéyàn lọ tí wọn ò ní róńtọ̀ mọ́ ọmọ lágbára o èèyàn kan la tún gbọ́ pé wọ́n gbé lọ sí wọ́n pa wọ́n ń gbé nígbà tí wọ́n gbé tán wọ́n fìyà jẹ títí tẹ̀mí bọ́ lọ́rùn ẹ̀ nígbà tẹ̀mí bọ́ lọ́rùn ẹ̀ wọ́n sì gbé gidi gbọ́n wọ́n sì gbókù ẹ̀ lọ sínú mọ́ṣúárì lábẹ́òkúta nígbà wọn àbí ìlàró ni nígbà wọ́n sì gbé débẹ̀ wọ́n dẹ́pọ́sìtì òkú náà sí mọ́ṣúárì wọ́n sì gbàgbé ẹ̀ síbẹ̀ láti gbà yìí kò sẹ́ni tí ó lọ gbókù náà kí ló dé ilé ayé tá a wà Olódùmarè ọ̀tún dá Olódùmarè ọ̀tún dá mo ná Olódùmarè ọ̀tún dá gbogbo yín pátápátá tẹ̀ ń wà bàjẹ́ nílùú yìí bẹ́ẹ̀ bá gbégbá ọmọ nílé ayé wọn ni kì í sọ fún yín pé ẹ̀ ní fi kankan sẹ́yìn lọ láṣẹ Èdùmàrè bọ́bá ilé dùn mọ́ yín nínú kọ́mọ tí yín náà ó kú bí àwọn tó kù yìí ṣe kú kò séwu àmọ́ bí ọ̀bá dùn mọ́ yín nínú ẹ ṣàtúnṣe àtúnṣe sì wà tẹ̀ ẹ̀ sì lè ṣe láàrin àwọn ọmọ ìlú bí wọ́n bá gbà sí yín lẹ́nu ni nítorí pé ẹ wá wò gàṣà ẹ wá bẹ̀rẹ̀ sí ní kó gbogbo wọn kìí ṣe sójà nìkan lẹ fi ń kó wọn kìí
kìí ṣagbófinró nìkan lẹ̀ fi ń kó wọn. Ẹ dákun àwọn tẹ́ fi ń kó wọn tí wọ́n wọṣọ sójà tí wọ́n wọṣọ agbófinró, sáwọn agbófinró orílẹ̀-èdè Nàìjíríà náà ni àbáwọn sójà orílẹ̀-èdè Nàìjíríà? Kí ló dé? Ẹ sì ń fìyà jọmọ adarí wọn àwọn ọmọ èèyàn ẹlẹ́ran ara bíi tiyín, ẹ sì ń fìyà jẹ wọ́n. Olódùmarè ó tún dá láṣẹ Èdùmàrè. Kí ló dé? Ìlú Agosasa ṣe fẹ́ kó parun ni? Bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ìlú Agosasa lọ́kàn yìí ní máa ṣe gbogbo ohun tẹ̀ ní ṣe yìí, ó fi hàn ó ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe. Bí ọ̀bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ẹ̀ ní máa ṣe tẹ́ ń ṣe ẹ gbàdúrà kálàáfíà ó jọba. Báwa ṣe ń gbàdúrà kálàáfíà ó jọba nínú ìlú Agosasa, Olódùmarè yóò tún pín. Ọba dákẹ́dájọ́, ọba tí ń dájọ́ àfẹ̀yìn pẹ̀ràn, yóò ṣèdájọ́ náà bó ti tọ́ àti bó ti yẹ. Àwa àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà là ń bá yín sọ̀rọ̀. Olódùmarè kò ní fi wá sílẹ̀ nígbà kankan. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, ojú tẹ́ fi ń wò mí ọ̀mà ní relédè yìí, etí tẹ́ sì fi ń gbọ́ mi, etí yín ò ní fàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Tó ẹ dákun, ẹ jẹ́ ń ṣe àka gbogbo orúkọ àwọn tí ń bẹ lágolo DSS dání kí n ka wọ́n síta báyìí kí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kẹ́ ẹ bá wa gbọ́. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá kò tu òjì rẹ̀ dákun, ẹ bá wa gbókọ̀ yìí. Gbogbo àwọn tí mo fẹ́ dàpọ̀ yìí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe wọ́n, èèrà ò sì gbọ́dọ̀ rìn wọ́n. Ṣèbí nígbà téèyàn kan kú tí wọ́n pọmọ yìí, wọ́n gún yánnayànna, wọ́n yìnbọn fún, wọ́n ṣe èyún nàfíù nígbà tí wọ́n pọ ọmọkùnrin ọ̀hún. Ni wọ́n bínú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sunlé, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sun ọkọ̀ pé kí ló dé tẹ́ ẹ mọ̀ pa wá láàrin ìlú, ẹ̀yin tẹ́ ẹ tún pera yín lọ́mọ ìlú, àbá nǹkan yín jẹ́. Nígbà tẹ́lẹ̀ yìí sì ti wá ṣẹlẹ̀ tán tó ti lọ, ẹ dákun ṣe ń tọ́kàn ní pé kẹ́ ẹ wá máa gbé gbogbo wọn, kẹ́ ẹ mọ̀ ẹ rántí pé gbogbo àwọn tẹ́ ẹ gbé gbogbo wọn kọ́ ni wọ́n rí wọn tán. Ẹ dákun ẹ má jẹ́ ń tàn yín, ẹni tẹ́ ẹ pa yìí ṣe ẹ lè dẹ́mi ẹ̀dá padà. Bẹ́ẹ̀ bá ti lè dẹ́mi ẹ̀dá padà, kìí ṣe agídí lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kàn. Ẹ dákun ọmọ ìlú Agosasa lẹ́yìn náà, bẹ́ẹ̀ bá ń fẹ́ kí ìlú Agosasa ó rójú, bẹ́ẹ̀ bá fẹ́ kí ìlú Agosasa ó ráyè, ọ̀rọ̀ yìí gba sùúrù, ó gbà tùbẹ́ nùbé. Ẹ má jẹ́ ń tàn yín, bólódùmarè bá fẹ́ mú yàn tán pátápátá, yóò sì kọ́kọ́ ń kọ̀dí àìmọ̀ṣe fẹ́ni sẹ́ni ọ̀hún. Ẹ̀yin ni kẹ́ ẹ fọgbọ́n sọ̀rọ̀ lé ayé yín. Olódùmarè ò ní jẹ́ kẹ́ ẹ tán lásìkò yìí. Àwa ò ní sọ̀rọ̀ ká wí ká kó síbẹ̀. Kò síkó tí ó pàgbà tá à ní bá kó lórí ẹ̀ ń bẹ̀. Ẹ dán wò, Olódùmarè bá ti fún yín ṣe, kò sí wàhálà. Ẹ dọ̀rùn, ẹ lọ́mọ ìjíṣẹ́ yín. Èmi àdìtú ọ̀rọ̀ ni mo sọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, adé o, wọ́n dàpọ̀ àwọn nìyí, àwọn tí ń bẹ lágolo àwọn DSS. Wọ́n ti dàpọ̀ ìyá Yankí, wọn ò tí ì fi ìyá Yankí lẹ̀. Ẹ dákun, kí ni ìyá Yankí tún ṣe? Kí ló tọ́ sí bẹ́ẹ̀ bá tiẹ̀ ń wọ́mọ ìyá Yankí? Ṣé ìyá Yankí ló yẹ kẹ́ ẹ fìyà jẹ? Kí lọmọ ìyá Yankí gan ṣe fún yín? Bọ́ọ̀ náà bá fẹ́ òun náà, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ má gbàgbé pọ́rọ̀ ẹ̀mí la pè. Ẹni tó sì kú yìí, bí wọ́n bá tàn díẹ̀ wò yẹ́bẹ́yẹ́bẹ́, ó níbì kan tó ti kẹ̀yìn náà gbàngbàngbàn. Ṣé kú ló kàn tó yẹ kẹ́ ẹ fi lọ́rú arákùnrin yìí? Ẹ dákun bá bá tiẹ̀ jọba, ṣèbí ń bọ̀ bá dàgbàdàgbàdàgbà, ọba bá darúgbó ìbọba máa wàjà. Bí ọba kàn yín lójú ayé yín, ìbá àwọn àrọ́mọdọ́mọ yín náà sì ń padà bọ̀ wá jọba. Kí ló dé tó jẹ́ pé wá sọ̀rọ̀ lọ́balọ́ba, ẹ sọ̀rọ̀ lóyè, ẹ sọ̀rọ̀ òṣèlú, ẹ wá fi bẹ̀rẹ̀ sí ní para yín nínú ìlú Agosasa. Olódùmarè o, mo ṣèbà rẹ lẹ́ẹ̀kan sí ilé ayé tá a wà yìí, Olódùmarè ọjà gbọ́n ni. Ọládégà Kàsímù ń bẹ lágolo àwọn DSS báyìí, wọ́n ti gbé. Adéníyì Kàsímù ọ̀nà ń bẹ lágolo àwọn DSS, wọ́n ti gbé. Ọ̀kẹ́ Àkímù ọ̀nà ń bẹ lágolo àwọn DSS, wọ́n ti gbé. Sùúrù Táíwò ń bẹ lágolo àwọn DSS, wọ́n ti gbé. Ọlájùwọ̀n Àjàní ń bẹ lágolo àwọn DSS, wọ́n ti gbé. Tẹ̀là Haruna ń bẹ lágolo àwọn DSS, wọ́n ti gbé. Adésọ̀kàn Sẹ̀rífàtì ń bẹ lágolo àwọn DSS, wọ́n ti gbé. Ẹni tí wọ́n dàpọ̀ gbẹ̀yìn ọ̀nà lẹ̀gbọ́n fún nàfíò tí wọ́n pa, tẹ́jọ́ rẹ̀ ń bẹ ní kóòtù.
Amosun Raimoti, ẹ má gbàgbé pa Amosun Nafiu ni ẹni tá à ń ṣe justice for Nafiu fún. Ẹ̀gbọ́n rẹ̀ gangan sì ni Amosun Raimoti tí wọ́n ń pè ìnagijẹ ní ìyá yankí. Gbogbo wọn ń bẹ lágọ̀ọ́ àwọn DSS. Kí ló dé ẹ̀dá sẹ́ẹ̀mọ̀ pẹ́jọ́ ń bẹ ní kóòtù ni, pẹ́jọ́ bá sì ti délé ẹjọ́ èèyàn ní sùúrù ní kádájọ́ ṣèdájọ́. Kí ló kàn yín? Kí ló dé? Kílẹ̀ ẹ̀ ń gbẹ wọn fún? Kí ló dé? Àwọn tẹ́ ẹ gbé yìí ṣe fẹ́ gbọ̀rọ̀ agídí lẹ́nu, ẹ fẹ́ tọ́ṣọ̀ wọn débi pé wọ́n jẹ́wọ́ ohun tí wọn ò ṣe. Ẹlòmíì tí wọ́n bá tọ́ṣọ̀ ẹ̀ yọ parọ́ mọ́ra ẹ̀. Kí ló dé? Ẹ tún gbé kábíyèsí ìlú Fẹ́mi lóyè, ẹ lẹ́tọ̀ọ́ láti gbọ́ba kankan nínú àwọn ọba méjèèjì lásìkò yìí. Bẹ́ẹ̀ bá sì mọ̀ pé ẹ fẹ́ gbọ́ba, ó yẹ kẹ́ ẹ gbé àwọn méjèèjì ní kẹ́ ẹ máa gbọ̀rọ̀ lẹ́nu wọn. Ó fi hàn pé ẹ ti ń ṣe pàṣẹ, ẹ ti ń rólé apá kan, ẹ ti ń dápá kan sí. Ẹ bá fi wọ́n lẹ̀ kí wọ́n ṣèdájọ́ ara wọn. Nínú ìlú yìí náà láti ráwọn tí wọ́n ń lò tí wọ́n ń pààyàn kiri. Ẹ dákun, kí ló dé? Gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ń pààyàn ẹ̀ ní làákàyè. Bẹ́ẹ̀ bá ní làákàyè ni, ó yẹ kẹ́ ẹ máa pọmọ ìyá yín torí ẹnìkan tí ń fún yín lówó. Ẹ rántí pé kò sí nǹkan tẹ́ ẹ ṣe nílé ayé yìí, ọmọ ìyá náà ni ó kù mọ́ yín bọ̀ bá yá. Kí ló dé tẹ́ fún àpọ̀mọ̀ ìyá yín? Tẹ́ jẹ́ kí ìlú ó rójú, kí ìlú ó túbà, kí ìlú ó túṣẹ̀ ló ni wọ́n ń fún yín. Ẹ rántí pé ẹni tí ń fún yín lówó pé kẹ́ ẹ lọ pààyàn wá. Ẹ rántí pé ẹni tí ń fún yín lówó pé kẹ́ ẹ lọ gbé èèyàn wá. Ẹ rántí pé wọ́n lọ́mọ ọmọ wọn ò sí nínú àwọn tí wọ́n ránṣẹ́ dé tòrutòru. Kí ló dé tí wọn ò lè rán ọmọ wọn kọ́mọ wọn lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ wá? Tọ́jẹ́ pé yìí ni wọ́n rán bọ́ mi bá sì tẹ̀ ìwọ̀ mí lẹ́nu. Ẹ rántí pé ìtí ọ̀dà ní ọ̀sẹ̀ rẹ̀. Gbogbo ẹ̀yin tí wọ́n ránṣẹ́ káàkiri, èmi ò sọ̀rọ̀ nípa kóòtù, wọn ò sọ̀rọ̀ nípa cultists. Cultists wọ́n máa ń jàfẹ́tọ̀ ara wọn ni. Àwọn èèyàn ló sọ cultists di nǹkan burúkú. Àwọn àgbà, àwọn ìyá wa òṣòròǹgà, cultists ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní top ibi tó ga lọ́hùn-ún cultists ni wọ́n. Wọ́n máa ń wẹgbẹ́ kóòtù ni pé ẹja fi dáàbò bo ra wa, ẹja dáàbò bò ìlú. Ẹ ti wá sọ́ di nǹkan míì, ẹ ti fi ń pa ọmọlẹ́kúnjayé, ẹ ti fi ń pa àwọn èèyàn kiri. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá jẹ́ cultists, bẹ́ẹ̀ jẹ́ kóòtù, ẹ dákun ẹ ṣe níwọ̀nba. Ẹ ṣe pé kẹ́ ẹ fi jàfẹ́tọ̀ ara yín, bẹ́ẹ̀ ṣe jàfẹ́tọ̀ ara yín, ẹ má fi máa para yín, ẹ má fi máa pààyàn. Àwọn tí wọ́n rán yín iṣẹ́ pé kẹ́ ẹ lọ pààyàn wá, wọ́n fìbọn léwọ́ lé yín wọ́ lọ́wọ́ pé ẹ lọ pa lágbájá, ẹ lọ gbé tàmẹ̀dù wá. Ẹ má jẹ́ ntàn yín. Ẹ kọ́kọ́ wò pé sọ́mọ wọn ń bẹ ń bẹ̀. Bọ́mọ wọn ò bá ti sí ń bẹ̀, ẹ rántí pé wọ́n fẹ́ lò yín lómi òjò kí wọ́n bá yé yín jẹ́ ni. Bọ́mọ wọn bá ti ń bẹ ń bẹ̀, ẹjọ́ máa ṣe àtọ̀mọ̀ wọn kọ́mọ wọn síwájú kẹ́yìn ó tẹ̀ ọmọ wọn lẹ́yìn. Kí ló dé? Olódùmarè yóò tún dá. Ọba mi akọ́dá ayé aṣẹ̀dá ayé yóò tún dá. Ọba mi tí máa ń dájọ́ àfẹ̀yẹ́ pẹ̀ràn yóò tún dá. Kò sẹ́ni tí ọ̀gbọ́n kó fẹ́ràn sẹ́nu káwàtì. Àmọ́ Olódùmarè lọ́ba téèyàn gbọ́kànlé ní gbogbo ìgbà. Ẹ má jẹ́ ntàn yín. Ẹja ṣe dáadáa nílé ayé ta wà ká lè rí dé sí bàbá dá lókè àmọ́. Kò sí àrùn kankan táwa ò ti ní lọ́wọ́. Àní gbókọ̀ yín jáde báyìí, ọkọ̀ náà ń pọ̀, kódà ó lé lógún. Àní gbé jáde. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣàtúnṣe. Láàárín òní sọ́jọ́ mẹ́ta mo fẹ́ kẹ́ ẹ ṣàtúnṣe. Ẹni tí bá ràn yín níṣẹ́ tí ń fún yín lówó, ẹ padà lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ bí ọ̀bá ti sọ́mọ ẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ bọ́mọ ẹ̀ bá ti wà bẹ́ẹ̀, ẹ tẹ̀lé lẹ́yìn. Kọ́mọ ẹ̀ ó síwájú kẹ́yìn tẹ̀lé, kọ́mọ ẹ̀ ó mú bọ̀dá ní kẹ́yìn náà mú bọ̀dá ní kẹ́ ẹ tẹ̀lé. Kẹ́ wá bà lú Agosasa jẹ́ kí inú yín wá dùn pé ìlú tá a forí yín sọlẹ̀ sí, ìlú náà ò exist mọ́. Èmi nílùú tèmi, Ifẹ̀ òòlè mi ti jáde wá. Ìlú Ifẹ̀ ò sì ní dàrú, ìlú Ọ̀ṣun ò ní dàrú. Ó bá wù yín ẹ dà Pókíárú, ó bá wù yín ẹ dà Agosasa rú, ó bá wù yín ẹ dà gbogbo ẹ̀rú, ẹ̀yin lẹ́mọ̀. Mo sì mọ̀ pé Pókíá ilẹ̀ Yorùbá kò tu òjìrè ní. Kí ló wá dé? Ẹ dákun, kí ló dé? Tẹ̀sọ̀ Pókíá dìlú ogun, tẹ̀sọ̀ ìlú Agosasa dìlú ọ̀tẹ̀. Ẹ fi ọ̀rọ̀ òṣèlú ọdún 8 péré ẹ fi bàlú yín jẹ́.
ẹ fẹ́ nítàn gidi nínú ìlú Agosasa mọ́, ẹ bẹ̀rẹ̀ sí ní pààyàn kiri, wọ́n ràn yín níṣẹ́ dé tòrutòru, ẹ̀yin náà inú yín dùn, ẹ wá ń fọlọ́run búra fẹ́mi, ẹ ń fọlọ́run búra fún mi, ẹ ń fànábì Muhammadu ẹ fi ń búra fún mi, ẹ ń fàwẹ̀ tẹ́ ń gbà ẹ fi ń búra fún mi, kí ló dé? Ẹ ṣàtúnṣe mo fẹ́ kẹ́ ẹ ṣe. Àwọn ọmọ ìlú yìí ń bẹ káàkiri, wọ́n hang around káàkiri ipò tí gbogbo wọn wà, ẹ̀yin náà ń bọ̀ á lọ sípò náà láìpẹ́, láàrin ọjọ́ méjì mẹ́ta wọ́n mọ̀ wá yín kiri. Wọn ò tí ì ní ka orúkọ bọ́ bá wù yín ẹ wá ká mi mọ́ bí mo wà. Òótọ́ àwa ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n bọ̀ síbi tẹ́ ẹ lè wọ̀, àmọ́ ṣeé ṣe kẹ́ ẹ wọlé tán kó mi ó tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu, ẹ jẹ́ tán nù pátápátá. Gbogbo ọ̀rọ̀ tó yẹ káwa náà ó rìn nípa security pátápátá láti rìn níbi tá a wà. A fẹsẹ̀ lásán wọlé, a wọlé tòfin ni sílùú kọ́ńtì orílẹ̀-èdè tá a wà. President lọ́run mọ̀ bí tá a wà ní Kòtónú, bá a bá sì wà ní Ghana wọ́n mọ̀ bí tá a wà, a rẹ́gísítà ní Ghana, Ivory Coast, ní Kòtónú àti ní Togo. Kò síbi tá a wà tíjọba ọ̀hún, ìjọba wọn yìí ṣe ìṣèjọba Nàìjíríà. Ẹ wọlé wá kẹ wá wo ojú tó lódùmarè ọ̀fìn yẹn pa, ẹ ṣetán tẹ́ ẹ fẹ́ jẹ́ tánù, èmi àtúntò ọ̀rọ̀ lódùmarè ni mo sọ bẹ́ẹ̀ fún yín. Kí ló dé tẹ́ wá ń tì torí owó tẹ́ fi jẹ tẹ́ fi mu pẹ̀lú ìyàwó àtọmọ, ẹ wá tì torí ẹ wá da pààyàn, ẹ̀dẹ̀ ká máa gbéyàn. Àwọn sójà dúró báyìí, ẹ̀yin náà wá ń ṣe gàgàgà pé ẹ̀já gbé lágbájá, ẹ̀já gbé tàmẹ̀dọ̀, ọ̀fẹ́ tán fún yín. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Gbogbo àwọn tí mo dárúkọ pátápátá, ẹ dákun gbogbo ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ẹ bá wa dá sí i, ẹ bá wa sọ̀rọ̀ wọn. Wọ́n ti kó wọn kúrò nílùú, wọ́n sì ń fìyà jẹ wọ́n níbi tán wà. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kóòtù òjíire, ṣé tá a bá gbòmìnira tán ṣé tá a fẹ́ mọ fira wa ṣe ni? Èèyàn kan ló wà nídìí ọ̀rọ̀ tí ń rán gbogbo wọn níṣẹ́ báyìí o, ṣé n tó kù tá a fẹ́ mọ fira wa ṣe ni? Ẹ jẹ́ á dá sí gbogbo ẹ̀yin bloggers, gbogbo ẹ̀yin Yorùbá nation agitators, ẹ dákun ẹ foríjì mí, ẹ bá ń dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Èmi nìkan ò lè dá ṣe torí pé gígan yìí dágbó ṣe, ẹ bá ń dá sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Ìlú Ìpókíà ti dìlú ogun, ó ti dìlú ọ̀tẹ̀. Ìlú Agosasa ti dìlú ogun, ó ti dìlú ọ̀tẹ̀. Wọ́n ti ń para wọn bí ẹni pẹran. Gbogbo àwọn tí wọ́n kó yìí, ọ̀rọ̀ ti ń bẹ ní kóòtù, wọ́n sì kó wọn lọ. Wọ́n ń pa ẹlòmíì, wọ́n gbé lọ mọ́ṣúárì, wọ́n pa ẹlòmíì, wọn ní rókò ẹ̀. Àwọn táwọn rókò wọn báyìí ṣàmọ̀ bóyá ṣe ni wọ́n lọ lo ẹ̀yà ara wọn. Ẹ̀já rántí pé Fúlàní nìkan kọ́ ní ṣiṣẹ́ ibi, wọ́n ń lo opportunity nǹkan tí ń ṣẹlẹ̀ yìí, wọ́n fi ń ṣiṣẹ́ ibi, wọ́n fi ń kọ́ pọ̀lọpọ̀ lọ, wọ́n sì fi ń yọ ẹ̀yà ara wọn, wọ́n ń tà á, wọ́n sì fi ń ṣòwò. Ṣó yẹ ká lajúlẹ̀ kí tàlùbọ̀ wọ̀ nílẹ̀ Yorùbá? Ẹ má jà lórí ọ̀rọ̀ Fúlàní nìkan, ẹ jà lórí ìwà àbàjẹ́ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹnìkan tí ń bẹ tí ń dààmú ìlú yìí bá a ṣe gbọ́ tipẹ́tipẹ́, ẹ dákun kí lẹni yìí fẹ́ gbà. Wọ́n á ṣe pààyàn bí ẹni tí ń pẹran. Kí ló dé? Ẹ dákun ẹ já wá nǹkan ṣe sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Gbogbo àwọn tá a dárúkọ yìí pátápátá, gbogbo wọn náà gbọ́dọ̀ padà sílé. Ńgbà ọ̀rọ̀ bá tó sọ ní kóòtù, ó dàbí inú oṣù karùn-ún, ọjọ́ 13 ni wọ́n mú tí wọ́n tún ṣègbẹ́jọ́. Kò nílò pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń gbá àwọn èèyàn kan, ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń fìyà jẹ wọ́n, ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń pa wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ làwọn tó tún ti kú lẹ́yìn Nàfíù, Amosun. Ẹ dákun kí ni kí àwọn ìdílé ilé yìí ṣe? Kẹ́ ẹ tó finá jọmọ lọ́mọ, ẹ dákun ẹ kọ́kọ́ finá jóra yín wò. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi, ẹ má finá jọmọ lọ́mọ mọ́. Bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ Agosasa lọ́kàn, bẹ́ẹ̀ bá nílùú yín lọ́kàn tẹ́ ẹ fẹ́ jọba lé wọn lórí, kìí ṣe pé kẹ́ ẹ máa pa wọ́n lọ́kàn, kìí ṣe pé kẹ́ ẹ máa fi DSS kó wọn. Ẹni tẹ́ ẹ bá fi DSS kó lónìí tó jìyà tí ìrandíran ẹ lọ wá owó lóríṣiríṣi tí wọ́n fi béèlì ara wọn, ẹ dákun irú ẹni bẹ́ẹ̀ inú ẹ̀ ò ní dùn síjọba yín. Ẹ
ẹ ń pariwo kí Chibuwe wálé, kí Chibuwe wálé, tí Chibuwe bá wálé tẹ́mi ẹ̀ dè. Chibuwe gan kò lọ́kàn láti wálé torí pé ó mọ̀ pé bóun bá wálé ẹ pa òun náà bẹ́ẹ̀ ṣe ń pa gbogbo wọn ní kí ló dé. Ẹ pa bẹ́ẹ̀ ṣe ń pa gbogbo wọn ní àbí kẹ́ fìyà jẹ àbí kẹ́ tún gbé kẹ́ tún lọ fòun náà síbi kan nítorí pé ẹlẹ́nu àbí torí pé ẹlẹ́sẹ̀ torí pé lówó. Olódùmarè lọ́ba tó lówó lọ́wọ́ tó ní gbogbo lódùlódù. Bẹ́ẹ̀ bá kọ̀ bẹ́ẹ̀ bá ronú pìwàdà Olódùmarè a sì fìyà jẹ yín taya tọmọ. Olódùmarè a sì jẹ́ kí gbogbo ń tẹ́ ẹ ní kó parẹ́ lójú ayé yín. Kò sí tó Olódùmarè ò lè ṣe ní àdìtú ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀. Kábíyèsí ìlú Fẹ́milóyè Fádèyí Emmanuel Agbógunrin. A gbọ́ pé kábíyèsí yìí 77 years lọ́ba ló ti wà nílé ayé. Ẹ wá mú ọba yìí ẹ wá lọ fi ságolo àwọn ọlọ́pàá láti ìgbà wo sígbà wo. Ṣé ẹ fẹ́ pa kábíyèsí ní 77 years? Ẹ fẹ́ kó kú sí kọ́sítọ́dì kẹ́lẹ́ láyè ṣayé yín. Olódùmarè lọ́ba tí ó tún dá yóò sì tún pín. Àwa ò sọmọ ìlú Agosasa sì gbọ́dọ̀ gbèsè yẹn ẹnikẹ́ni ṣùgbọ́n àlè òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ká má sọ ìlàwó tó Olódùmarè fi bá wa dá. Ẹ ń bá ń bínú sáwa Olódùmarè ó máa bínú sí wọn. Ẹ ń bá ní káwa ó lọ ká mọ́ bọ̀ náà láwa bọ̀ là ní débá láṣẹ̀dùn. Ìyá wa Ṣòra Òrìṣàdáre ẹ bá wa fìyà wa lẹ̀. Bẹ́ẹ̀ bá fìyà yìí lẹ̀ omi ó tẹ̀yìn wọ̀ pín lẹ́nu yín èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ má jẹ́ ń tà yín bí ó sì rí mo sì sọ. Ẹ má jẹ́ á gbàgbé pé ọkọ ìyá yìí ó ti ṣe kánsẹ́lọ̀ fódìdí ọdún 3 gbáko ní gbogbo agbègbè yìí. Bàbá yìí nínú ìrìnkèrindò wa ìwádìí tá a ṣe a sì rí pé bàbá yìí ṣe dáadáa. Bàbá yìí ṣe dáadáa nígbà tó fi jẹ́ kánsẹ́lọ̀ lágbègbè yìí nípòkíà local government. Bàbá ṣe dáadáa. Bàbá ṣe dáadáa. A gbọ́ pé bàbá ṣe dáadáa nígbà tí wọ́n ṣèjọba. Kí ló wá dé tó jẹ́ pé ìyàwó bàbá yìí ẹ wá sọ̀dọ̀ ẹni tẹ̀ ládàá lórí? Kí ló dé kí lẹ fẹ́ gbà lọ́wọ́ ìyá? Ṣebí lẹ́yìn ìgbà tí wọ́n sun ilé tí wọ́n sun ọkọ̀ tí wọ́n pààyàn lẹ tún lọ ń báyàn nínú ilé lẹ lọ ń gbé wọn sófin gbé wọn. Àwọn tẹ́ ń là ládàá lórí sófin là wọ́n ládàá lórí. Ẹ̀yin náà ó jẹ búrẹ́dì yín láìpẹ́. Búrẹ́dì yín ẹ jẹ láìpẹ́. Ẹ̀yin ò mọ̀ pé bá lọ àbọ̀ ń bọ̀ ni. Ẹ mọ̀ pé ẹni tí ń dán yín ṣe dé tòrutòru tún láwọn tó jù lọ. Ẹ mọ̀ bẹ́ẹ̀. Kódà bí ọba láwọn tó jù lọ ó Elédùmarè ń bẹ tó ju gbogbo kó wa lọ ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín kó Olódùmarè gan tó dá sí. Ìyá ó ti jẹ kó wa yín. Ìyá ó jẹ ségesège sí yín lára. Ẹ máa dunnú báyìí. Ẹ ṣe mọ̀ pé òjò ń pa òrí. Inú òrí ń dùn. Inú òrí ò mọ̀ pé tójò bá ti dá òòrùn ń bọ̀ wá ràn tí ó wá yọ òrí. Òòrùn ń bọ̀ tí ó wá yọ́lé ayé yín tó jẹ́ pé ẹ̀ ní ríbi sá sí èmi mo sọ bẹ́ẹ̀. Àfi tí wọ́n bá tètè yanjú ọ̀rọ̀ yìí nítòbí ìnùbí. Ẹ má jẹ́ ń tà yín. Àsìkò ń bọ̀ tójú ń bọ̀ wá ti gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin amọ̀òkùnṣìkà nílùú Agosasa gbogbo ẹ̀yin tẹ́ ń pamọ́ lẹ́kúnjayé tínú yín dùn pé ẹ ní sójà lẹ́gbẹ̀ẹ́ ẹ lọ́lọ́pàá lẹ́gbẹ̀ẹ́. Ojú ó tì àwọn sójà yín ojú ó tì àwọn ọlọ́pàá yín. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè mo sọ bẹ́ẹ̀. N ò ní dákọ̀ ọkọ̀ pọ̀ mí. Àbẹ́ máa dákọ̀ ni. Wọn ò tí ì ní dákọ̀. Wọ́n ṣe prógráàmù mi láàárọ̀ ọ̀la. Kó tó dàárọ̀ ọ̀la ẹ gbìyànjú láti ṣe nǹkan burúkú tẹ́ bá fẹ́ ṣe kó Olódùmarè tètè pa yín ní fọnáfọnṣu. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ni mo sọ bẹ́ẹ̀. Èèyàn wí bẹ́ẹ̀ kó kú bẹ́ẹ̀ o. Ẹ ṣe gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe kó tó dàárọ̀ ọ̀la. Wọ́n jáde fún yín tán láàárọ̀ ọ̀la wọ́n dákọ̀ gbogbo yín. Kódà bí n bá ń dákọ̀ gbogbo yín bí n bá ń fàwòrán yín sí ẹ yóò yà yín lẹ́nu báwòrán gbogbo yín mo ní lọ́wọ́. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀
àwọn tí ń bá mi sọ̀rọ̀ pọ̀ wọ́n lé ní 90, àwọn tí ó sì bá mi sọ̀rọ̀ pọ̀ ẹlòmíì àdédé béèrè lọ́wọ́ mi pé where is your location, kí ló dé, kí lè fẹ́ mọ location mi fún. ẹlòmíì àdédé bá mi sọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀rọ̀ tó tutù, wọn máa fa àlùkùránì búra, wọn máa fa àwẹ̀ búra. Olódùmarè ó ṣèdájọ́ burúkú fún yín, ìdájọ́ gbóná. bẹ́ẹ̀ bá mọ̀ ń pa kú nàfíù, bẹ́ẹ̀ bá gbígba ọmọ láyé ẹ̀mí fi kankan sílé ayé lọ, àfi tẹ́ bá ronú pìwàdà lẹ́yìn nǹkan tí mo sọ ní òfin ní ṣẹlẹ̀ yín lórí. Olódùmarè, Olódùmarè, Olódùmarè ọba dákẹ́dájọ́, ọlọ́run ọ̀wàràdọ̀ tí ń bọ nílé ìmọ̀lẹ́rù. Olódùmarè, gbogbo ẹni tí bá ń ṣe ìbàjẹ́ nílùú Agosasa o, Olódùmarè dákun máa bá wa ṣe wọ́n, kí wọ́n máa gbénu lé, kí wọ́n sì máa wòran òde. Olódùmarè bá wa fìyà jẹ wọ́n tayàtọmọ tẹbí tará tilétilé. Odidi ìlú kan ni wọ́n fẹ́ parun, odidi ìlú kan ni wọ́n ń bínú sí. Olódùmarè bá wa bínú sí gbogbo wọn tẹbí tará tilétilé. Èmi ò ní kẹ́ ẹ má ṣẹgbẹ́ o, wọn ò ní kẹ́ ẹ má ṣe kóòtù, ẹ bá níwájú. Gbogbo ẹgbẹ́ tẹ́ ẹ bá ṣe tó bá da tí ò bá da, ẹ padà bá níwájú. Àmọ́ ntẹ́mi mọ̀ ni pé gbogbo ẹni tó bá mọ̀ nípa ká máa pa ọmọ lẹ́kún jayé, ká máa pọ ọmọdé, ká máa pàgbà yé látìgbà tí wọ́n ti mú ilé tí wọ́n ti sún, tí wọ́n ti mú ọkọ̀ tí wọ́n ti sún. Ẹ jẹ́ n bèrè lọ́wọ́ yín, ṣé látìgbà náà ṣé wọn ò já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù nínú ìlú, ṣé wọn ò pààyàn nínú ìlú, ṣé wọn ò jí owó olówó lọ nínú ìlú? Àwọn wo ló ń ṣiṣẹ́ yìí sáwọn ọmọ ìlú náà ni? Gbogbo àwọn tẹ́ kó mọ́ra tó jẹ́ pé wọn èé sọmọ ìlú, ẹ̀ ń fi wọ́n ṣe sójà, ẹ̀ ń fi wọ́n ṣọlọ́pàá. Gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí náà ni wọ́n ń ṣiṣẹ́ bí. Bólódùmarè ò bá dájọ́, Olódùmarè ó tiẹ̀ ṣèdájọ́ ni, ìdájọ́ yín ni kankan báyìí. Olódùmarè ó ṣèdájọ́, Olódùmarè ó sì bí gbogbo yín léèrè wò tayàtọ̀ ọmọ tẹbí tará tilétilé. Bẹ́ẹ̀ bá fi gba ọmọ sílé ayé, ẹ̀ ní rí kankan tí ó sìn yín, bẹ́ẹ̀ ni ó sì ṣe yín láṣẹ Èdùmàrè. Àmọ́ gbogbo àwọn tí inú wọn bá dùn sí ìlú Agosasa, kí ìlú Agosasa ó rójú kó ráyè, inú wọn ó mọ dùn náà ni. Bọ́bá gbígbọ́ ọmọ láyé, gbogbo wọn ni ó sìn wọ́n láṣẹ Èdùmàrè. Inú yín ó sì mọ dùn, ayọ̀ yín ó sì mọ ọkún ni. Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ ọmọ bíbí ìlú Agosasa, tẹ́ ń hùwà ibi nílùú Agosasa, àsìkò lélẹ́yìí fún gbogbo yín láti ronú pìwàdà. Bẹ́ẹ̀ bá sì kọ̀ láti ronú pìwàdà, Olódùmarè yóò bá wa jà yín nípa tiẹ̀. Ẹ mọ̀ gbénu rí, ẹ mọ̀ wòran òde ni. Àmọ́ bẹ́ẹ̀ bá ronú pìwàdà, Olódùmarè lọ́ba tó ní ìdáríjì lọ́dọ̀. Àsìkò àwẹ̀ mùsùlùmí la wà yìí, ẹ fa àsìkò yìí kẹ́ ẹ fi túbà, kẹ́ ẹ fi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ bá kọ̀, bẹ́ẹ̀ bá ilé másìkò yìí jẹ, t'Olódùmarè bá ilé dáríjì gbogbo yín pátápátá, ó ti tán fún yín nu. Ẹ lè rí mọ́mọ́ nílé ayé tẹ́ ẹ wà. Ó di kẹ́ ẹ kú bájá ṣe kú tòǹtò gbóró, ó di kúkú kẹ́ ẹ wọlẹ̀ bágùn tán ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Àṣẹ Olódùmarè ti mọ́, bẹ́ẹ̀ náà ni ó sì máa rí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀, ẹ dákun, gbogbo àwọn tí wọ́n dárúkọ yìí, Joshua tí wọ́n ní wọ́n wá gbé, ẹ dákun Joshua, kí lẹ̀bi ẹ̀, kí ló tún ṣe? Agbọ́pẹ́ ẹ ti gbé rí, ó ti ṣẹ̀wọ̀n rí, ẹ tún wá tún gbé. Ẹ ṣáà ń wá nǹkan tí wọn ò fi ní ṣèdájọ́ yìí. Ìdájọ́ òdodo ni ó sì lékè. Ọkàn wọn ń dùn mí pé gbogbo àwọn tó jọmọ ìlú yìí, wọ́n kàn wo fídíò yìí lásán, wọ́n sì kọjá níbẹ̀. Ìlú yín ti fẹ́ parun nù. Bẹ́ẹ̀ bá lè wo fídíò yìí, tẹ́ share fídíò yìí, tẹ́ subscribe sí YouTube channel yìí wá nítorí ọ̀pọ̀lọpọ̀ fídíò tá a máa drop. Ẹ má jẹ ìtàn yín, ẹ ń fọ̀rọ̀ ìlú yín ṣeré nù. Ìtàn ìlú yín ti di nǹkan mìíràn nù. Gbogbo èèyàn ní máa ń fi ìlú ẹ̀ yangàn. Èmi a máa fi ìlú tí mo ti jáde yangàn. Ọmọ mi báyìí ni mí. Bọ́ bá wẹ̀ yín náà wá fi ìlú yín yangàn. A ṣe fídíò, a ṣe gbogbo ẹ̀. Ẹ wàá gbọ́ fídíò, ẹ kàn like lásán, ẹ ní kọ́mẹ́ǹtì, ẹ ní sọ̀rọ̀ lórí ẹ̀. Ó kù yín, ó pọ̀ lọ́hùn. Àwa ń jà fún ìlú yín, ẹ̀yin ò jà fún ìlú ara yín. Bẹ́ẹ̀ bá tún bá mi sọ̀rọ̀, bá a bá jọ sọ̀rọ̀, ẹ tún wá máa share gbogbo ọ̀rọ̀ tá a bá jọ sọ, ẹ máa send ẹ̀ sí gbogbo ayé káàkiri. Ó kù yín, ó pọ̀ lọ́hùn. Olódùmarè àfi tí ń bá nínú méjì sí gbogbo yín ló kù. Olódùmarè yóò tún dá ẹ̀yin ọ̀dàlẹ̀. Ọ̀dàlẹ̀ pọ̀ láàrin ẹ̀yin ọmọ ìlú, ẹ má jẹ ìtàn yín. Ọ̀dàlẹ̀ jẹ́ dàdàdà náà lẹ fi fún àwọn tó yẹ, tí ò yẹ kẹ́ fún lágbára, lẹ fi fún wọn lágbára. Àmọ́ gbogbo àwọn tó ṣiṣẹ́ náà, àwọn náà òòṣà ti gba agbára lọ́wọ́ wọn. Wọ́n ti di rádaràda, wọ́n ti dàbí ìwèrè, wọ́n sì já wèrè gbẹ̀yìn ayé wọn náà ni.
àmọ́ ńgbà tẹ wá ti torí àtẹnujẹ nítorí kẹ ẹ̀rọ òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ kẹ má lè sọ ẹ wá sọra yín di pé kẹ́yìn gangan kẹ wá gbágbára lé wọn lọ́wọ́ ó kù ìrọ́pò Olódùmarè ní ọ̀tún dá ẹni tó bá sọ pé òun gbówó fún mi ẹjọ́ jáde síta kọ́ jáde síta báyìí nínú ọmọ ìlú ẹnbá náà ń gbówó fún mi pé mo fi ń ṣe prógámù tí mò ń ṣe yìí ẹjọ́ jáde síta èèyàn kan oṣù ni mo mọ̀ tó jẹ́ pé aláàánú ni wọ́n sọ pé òun ó fún mi lówó recharge card ó sì fún mi mo sì fi ṣe recharge card tó ní kí n fi ṣe bọ́ jẹ́ ẹnikẹ́ni ló fún mi lówó recharge card àbọ̀ recharge fún mi ẹ recharge fún mi kí n lè rí nǹkan post síta ni lẹ́yìn èyí kò tún sẹ́lòmíì ẹnìkan oṣù náà ni bẹ́lòmíì bá tún wà Olódùmarè ó sì bí mi léèrè èmi àdìtú ọ̀rọ̀ mo ń lọ mò ń bọ̀ mo ń padà bọ̀ mo ń jáde láàárọ̀ ọ̀la ẹ pàdé mi live program ni mo fẹ́ ṣe lọ́la n bá ṣe live program ní àṣírí òtítọ́ wọn ó dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ọ̀daràn tí wọ́n dárúkọ pátá ni wọ́n ó dákọ̀ wọ́n ó sì fàwòrán wọn sí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ó sì mọ̀ pé èèyàn burúkú ni wọ́n á sì post ẹ̀ ní gbogbo àgbáyé pé ọ̀daràn ni wọ́n kò síkú tí ó pàpàtà ní bá polórí ẹ̀ ń bẹ̀ èmi àdìtú ọ̀rọ̀ náà ni tó